lẹ́yìn ọdún 12 tí bàbá rẹ̀ dàwátì Rukayat Gawat gbajúmọ̀ olórin Islam jáde láyé o. ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ lówùúrọ̀ yìí ni pé gbajúgbajà olórin Islam ni Rukayat Gawat Oyefeso ti jáde láyé o láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2024 tá a mọ̀ wà nínú rẹ̀ yìí ni ó ní ìròyìn ikú obìnrin olórin Islam náà ló má gbòde kan o nígbà tó ń kéde ikú Rukayat lójú òpó Facebook rẹ̀ láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun náà àáfàá Arìbídésí ti Al-Tawhid Islamic Dawa tó kọ síbẹ̀ pé a bá ẹbí Rukayat Gawat kẹ́dùn fún òfò ńlá yìí kí Allah kó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Rukayat Gawat ti lọ o. bákan náà Jubril Gawat tó náà ń ṣe ẹ̀gbọ́n akọrin ẹ̀mí náà tó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà Babájídé Sanwó-Olú ní ìpínlẹ̀ ti Èkó ó mà gbé ìròyìn ikú rẹ̀ ìyá àbúrò rẹ̀ sójú òpó ayélujára X rẹ̀ ó kọ síbẹ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run la ti wà ọ̀dọ̀ rẹ̀ náà la ó sì padà sí. tẹ́ ò bá gbàgbé ọmọ olóògbé Abdulrasaq Gawat atọ́kùn ètò ẹjí sààrì lórí tẹlifíṣàn nígbà kan òun ni Rukayat Gawat lásìkò àwẹ̀ Ramadan òun ni Razak Gawat òun ló máa ń ṣe ètò rẹ̀ nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n bá ń jí sààrì lọ́wọ́ o àwọn ẹ̀bùn rabandẹ̀ bíi ilẹ̀ aṣọ olówó ńlá àpò ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí bàbá Ruka tó máa ń pín lórí ètò náà òun ló sọ di bó ti jẹ́ pé ó di ìlú màkà ṣàdédé ni Abdulrasaq mà di àwátì nínú oṣù keje ọdún 2012 mọ́tò rẹ̀ ni wọ́n dédé bá lórí afárá ẹlẹ́kẹta Third Mainland Bridge ní ìpínlẹ̀ Èkó láti ọdún náà ó ní wọn kò sì rí Gawat mọ́ wọ́n ní wọn kò rí òkú rẹ̀ o bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò fojú kàn mọ́ títí dòní ìṣẹ̀lẹ̀ ikú bàbá rẹ̀ ó mà ló mà sọ Rukayat Gawat Oyefeso di olórin Islam nígbà tó sì gbé àwo orin àkọ́kọ́ tó pè ní ayé lè jáde o nínú àwo náà òun ló ti sunkún kíkorò láti dárò bàbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olórin Islam òun ni Ruka ti bá kọ orin papọ̀ yàtọ̀ sí àwọn orin tiẹ̀ tó dákọ̀ o àwọn bíi Sauti Arẹwà Èrè Àsàlátù Àmínà ọmọ Táyébì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o kí Ọlọ́run ọba Allah kó bá wa foríjì Rukayat Gawat Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín ẹ ṣé púpọ̀ tí ẹ ń wo Ẹ̀yà Yorùbá TV o.